Ẹ kálẹ́, mo kí wa káàbọ̀ ní gbogbo ibikíbi tí a ti ní àǹfààní láti mọ̀ gbọ́ wa. Lágbára Ọlọ́run bá mo ní kánmọ́kánmọ́ a máa tẹ̀síwájú ètò JAMB UTME series wa. So tẹ́ bá gbàgbé ibi tá a dúró sí òun náà ni ibi variation gẹ́gẹ́ bá dẹ̀ ṣe ti mọ̀ pé tó kù nínú syllabus tá a ṣe lénìí òun náà ni inequalities. Níbi ọ̀sẹ̀ méjì sẹ́yìn a ṣe equation nínú polynomial. Rí pa ṣàlàyé fún wa pé tá a bá ní equation òun náà ni pé a máa ní expression lápá tún o a dẹ̀ sì tún mọ ní expression mìíràn lápá sí tó jẹ́ pé àwọn méjèèjì ó mọ ṣe kí ni o wọ́n mọ dọ́gba. Gẹ́gẹ́ bí àpèjúwe tí bá ní 2 + 2 = 4. Equation lélẹ́yìí torí 2 + 2 yìí tí n bá rò papọ̀ 4 ni ó mọ fún mi lápá sí mi 4 ni màá tún máa náà ní kíni o lápá ọ̀tún mi àjásí pé equation ni. A dẹ̀ ṣàlàyé fún wa pé kódà a lè ní equation tí wọ́n ní ká mọ wá unknown sí ń bẹ̀ bí variable bí ká bá ní x + 3 = 5. A ní x yìí òun ni variable tó dà gẹ́gẹ́ bí adélé interfidélé òun là ń wá 3 yìí òun ni constant. A sì ti mọ̀ pé equation náà ni pé kí ni o kí nǹkan mọ dọ́gba. A já sí pé tí n bá fẹ́ kápá tún mi kó ṣe kí ni o kó dọ́gba pẹ̀lú apá òsì mi kí ni x mi ó mọ jẹ́ ń bí báyìí x mi ó mọ jẹ́ 2. Ká mọ́ gbàgbé pé tá a bá fẹ́ tú eléyìí sí Yorùbá òun náà ni pé kí ni o kí ni máa rò mọ́ 3 pé x yìí ó dàbí kí ni o placeholder ni pé kí ni máa rò mọ́ 3 tí ó mọ fún mi 5 a ní pé 2 ni. So ti yá báyìí eléyìí là ń pè ní kí ni equation. An equation lè já sí linear gẹ́gẹ́ bí àpèjúwe irú eléyìí tí mo kọ́ mi báyìí. A lè ní quadratic equation a lè ní cubic equation bó láti mọ̀ wọ́n pẹ̀lú degree tí wọ́n bá ní torí pé degree eléyìí power rẹ̀ torí pé ó jẹ́ 1 la fi mọ̀ pé linear ni o. Táyé pé highest power bá jẹ́ 2 quadratic ni o táyé pé 3 cubic àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó wá ní kì í ṣe gbogbo ìgbà la máa rí equation. Bóyá nísìn wọ́n gbé oúnjẹ kan fún wa tá bá lọ síbi ìnáwó wọ́n fún wa ní àmàlà 20 àwa jọ pín ní kíni o ní bá déndé ṣe pé tí ó jẹ́ ká mú bá déndé tí ó ṣe kíni o tó dọ́gba pẹ̀lú ra wọn náà ni pé kẹ́yìn mú 10 kémi náà mú 10 mo rò bó ti yọ wá. Ṣùgbọ́n tẹ́nìkan bá ti lè ṣe kíni o tẹ́nìkan bá ti lọ mú 8 tèmi mú 12 ṣé ń ta àgbà dọ́gba mọ́ rí pé ń ta àgbà ò dọ́gba mọ́ tí wọ́n bá ní ká jọ pín nìkan nǹkan náà ajá sí pé nìkan ó mọ rẹ́rìn ẹnìkan ó bu ẹkún pé o ti gbá mi o ti rẹ́ mi jẹ o tó ti yá bá wọn. So irú ṣe tí báyọ̀ là ń pè ní kíni o inequality ajá sí pé pẹ̀lú ìsíkọ́tò ta ní níbí báyìí mo bó ti yá bá wọn. So ẹ rí i pé tó wáyé pé 10 ni a máa ní equals to ṣùgbọ́n tó wáyé pé nìkan ti gba 12 tẹ́nìkan wá gba 8 ní mọ ní equal to mọ́ so ní tá a máa ní lélẹ́yìí not equal to so not equal to lélẹ́yìí so ti yé bá kódà táwa tó fẹ́ kọ́ báyìí a tún lè sọ pé 12 greater than 8 greater náà ni pé kí ni o 12 ju 8 lọ sign yìí òun ni greater than so ti yé bá so ìhun náà ni wọ́n rí pé kí ni yẹn orí 12 ló kọjú sí ìtumọ̀ náà ni pé 12 ju kí ni lọ 12 ju 8 ó ju 8 lọ. Gẹ́gẹ́ bákan náà wẹ̀ 8 so a lè sọ pé kí ni o 8 less than 12 àmì yìí òun náà ni less than no so ti bá wá rí àwọn àmì mẹ́tẹ̀ẹ̀ta tí mo kọ yìí not equal to ni o greater than ni o less than ni o àwọn la máa pè ní kí ni inequalities so àwọn la ń pè ní inequality sign tẹ́lẹ̀ yóò mọ̀ jẹ́ kí ni o equality sign. Kò wá dúró síbẹ̀ a lè máa mọ̀ bóyá ó ṣe kí ni o bóyá ó jù lọ àbó ṣe déédéé pẹ̀lú a lè máa mọ̀ bóyá ó jù lọ àbó kéré sí bóyá nísìnyí àwọn méjì ń sáré àwa fẹ́ mú wọn àwọn méjèèjì wá jọ dé nígbà kan náà ṣe hàn pé ó lè má rọrùn fún wa láti mọ ẹni tó ṣe kí ni o tó ṣáájú tó bá yẹ pé àwọn méjèèjì jọ fẹ́ ẹgbẹ́kẹ̀gbẹ́ so nígbà wọn tá a bá fẹ́ máa sọ bóyá wọ́n jù lọ tàbí wọ́n jọ ṣe bá déédéé papọ̀ a máa ṣe pé kí ni o
a máa sọ nípa kí ni bóyá greater than or equal to eléyìí less or equal to mo rò bó ti yẹ báwọn so ìtumọ̀ eléyìí náà ni pé kí ni nǹkan méjì ló túmọ̀ sí ó lè jù ú lọ ó dẹ̀ sì lè ṣe kí ni o ó lè ṣe déédéé eléyìí ó lè ṣe kí ni o ó lè dín sí ó dẹ̀ sì lè ṣe kí ni o ó lè ṣe déédéé mo rò bó ti yẹ báwọn so nǹkan nínú àwọn kí ni o nínú àwọn àpẹẹrẹ tá a mọ̀ ajá sí pé kí ni ẹ ti ṣe kí ni ó ti pé 5 àní not equal to greater than òun náà ni pé tó bá dàbí pọ̀ kọjú sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún less than òun náà ni pé tó bá yẹ pọ̀ kọjú sí ẹ̀gbẹ́ òsì greater or equal to so ti bá òun náà ni pé kí ni o tá bá ọra níbi minus ní di greater than less or equal to ni pé tá bá ọra ní kí ni o minus ní kí ni o ní ìdí less than nínú àwọn ọkọ mi tí wọ́n máa ń pè léyìí pàápàá jùlọ tá bá dé nínú iléèwé gíga a máa ń pè léyìí ní kí ni o strictly greater than so ti bá òun so ilé yìí náà ti jẹ́ kí ni o strictly less tí wọ́n bá ní strictly òun náà ni pé kí ni ó ṣe kí ni o ó greater than àgbà àlè sọ pé ó pín sí méjì mọ́ mo rò bó ti yé wa báyẹn so ìjẹ́tẹ́lẹ̀ bá ti yé wa tá a bá ti mọ̀ ajá sí pé tí n bá ní 2 plus 2 4 tí n bá ní kẹ́ mọ́ fi àmì eléyìí tó ẹ̀kọ́ wà ń bẹ̀ sí 2 plus 2 9 ajá sí pé eléyìí is equal to ní ó mọ̀ gbà ó 2 plus 2 àti 9 kọ́ a lè sọ pé 2 plus 2 is less than 9 tàbí ká pé 2 plus 2 is not equal to what? Is not equal to 9. Mo rò bó ti yá báwọn. Ká wá lọ mọ̀ ọ́n. Ẹ rí pa ṣàlàyé fún wa pé gbogbo nọ́mbà la lè gbé sí nọ́mbà line. Bóyá integers wa ni ṣe ń pa ní positive, negative àti 0. So ti yé báwọn. Nọ́mbà line mi lélẹ́yìí o. Nínú nọ́mbà line mi, a máa ní point of origin tí a mọ̀ sí 0. Positive infinity nọ́mbà tó pọ̀ jù negative infinity eléyìí là ń pè ní kíni real line so ti yé báwọn so eléyìí là ń pè ní kíni real line so ó kó gbogbo nọ́mbà sínú so ti yé positive ní negative ní àbí so ti yé so tá a bá fẹ́ gbé nọ́mbà sí real line òun náà ní pé ká pé bá ní ẹ̀sìn mi jẹ́ 2 gẹ́gẹ́ bí àpèjúwe ṣe ti mọ̀ pé bíbá yìí ni 2 ó wà ìtumọ̀ náà ni pé kí n gbẹ́sẹ̀ méjì láti 0 1 2 ajá sí pé kí ni o 2 mi ó wà ń bí báyìí mo rò bó ti yé mi báwọn so 2 mi lélẹ́yìí so ti máa kún ọ̀yà kí n tó lọ níbí báyìí nínú kí ni nọ́mbà line a máa ń pè nǹkan kan ní interval a lè ní open interval a dẹ̀ sì lè ní kí ni o closed interval tí n bá ní interval mi bóyá ó jẹ́ a, b a náà ni pé ibi tí nǹkan ti bẹ̀rẹ̀ b ni ibi tí nǹkan parí sí close interval mi ò mọ̀ wà báyìí ìtumọ̀ open interval ni pé tí n bá ní 1,10 ni pé kí n mọ̀ dára mi láàmú pé eléyìí bẹ̀rẹ̀ látòrí kíni o ó bẹ̀rẹ̀ látòrí 1 ó sì parí sórí 10 ṣùgbọ́n kò mọ kó 1 àti 10 sínú ajá sí pé ní sẹ́ẹ̀tì kí ni nọ́mbà tó wà ń bẹ̀ 2 3 4 5 6 7 8 9 so ti yá báwọn open interval nìyẹn ṣùgbọ́n close interval 1,10 òun náà ni pé kíni o ó bẹ̀rẹ̀ látòrí 1 ó sì kó 1 sínú so a jẹ́ pé 1 2 3 4 5 6 ó dẹ̀ tún ṣe kíni o ó tán sórí 10 mo rò bó ti yá bá so a jẹ́ pé tí n bá ní ẹ̀sìn kan tó tún sí mi báyìí máa gbé point mi sórí 2 yóò dẹ̀ tún mọ ṣe kíni o yóò mọ jẹ́ closed interval torí pé kíni o 2 náà ìtumọ̀ pé is equal to 2 mo rò bó ti yé mi báwọn ìtumọ̀ fẹ́ fàyọ tí mo fi ya number line yẹn náà ni pé kíni o tá bá ní greater than but s greater than 2 ajá sí pé greater than náà ni pé kí ni o àwọn nọ́mbà tó bá wà lápàtún nọ́mbà kan àwọn nọ́mbà yẹn greater than gẹ́gẹ́ bí àpèjúwe tí n bá ní 3 4 5 6 7 8 gbogbo àwọn nọ́mbà wọn báwọn a máa sọ pé kí ni o wọ́n ju 2 lọ wá ráwọn tó wà lápá sí 2 1 ni o 0 ni o -1 ni o -2 ni o a máa láwọn ṣe kí ni o a máa láwọn yẹn less than 2 ẹ dákun ṣe àtìgbálá yẹn yẹ so nínú àwọn tó fẹ́ ká mọ̀ òun náà ni pé bá a ṣe lè mọ̀ sí kíni o bá a ṣe lè mọ̀ solve linear inequalities wa àti bó la ṣe lè mọ̀ ya wọ́n bó la ṣe lè mọ̀ ya quadratic inequality bó la dẹ̀ ṣe lè mọ̀ ṣe rational inequality gbogbo ẹ̀ náà láṣẹ kíni láàmẹnubà lágbára Ọlọ́run bá gẹ́gẹ́ bí àpèjúwe kápọn fún wa nírú nǹkan báyìí s plus 2 greater than 12 bẹ́ẹ̀ ṣe mọ̀ ń ṣe
equation náà lẹ́ẹ̀tì mọ̀ ṣe tó ti yé wa ṣùgbọ́n yàtọ̀ díẹ̀ tí ó wà ń bẹ náà ni pé kí ni ṣe pé ká pé x plus 2 is equal to 12 ni mo ní ìtumọ̀ eléyìí náà ni pé kí ni o kí ni mo rò pọ̀ mọ́ x tí ó mọ̀ fún mi ní 12 àbí kẹ́yìn pé kí ni mo rò mọ́ 2 tí ó fún mi 12 àmọ́ pé x wà ń bíbá yóò mọ̀ jẹ́ 10 a máa ní solution kan bẹ̀ tó bá jẹ́ pé inequality ó náà ni pé kí ni o kí ni máa rò pọ̀ mọ́ 2 tí ń fi mọ ní tó ju 12 lọ ṣe pé tó túmọ̀ sí nìyẹn ó ti èso pé kí láàmú rò papọ̀ mọ́ 2 tá fi mọ sọ pé kí ni o ó ju 12 lọ ṣe pé kò ní mọ jẹ́ pé solution kan ni ó wà ń bẹ̀ mọ́ yẹn á jẹ́ sí pé tí wọ́n bá fún ní inequality ní mọ ní solution kan a lè mọ ní solution tó ju kan lọ gẹ́gẹ́ mo ti ṣàlàyé ní number line pé tá bá ní nǹkan kan greater than òun náà ni pé number tó ṣe pé kí ni o tó wà lápá tún tá bá ní less than number tó ṣe kí ni o eléyìí tó wà lápá òsì bó la ṣe máa ṣe bẹ́ẹ̀ ṣe mọ́ sí kí ni o bẹ́ẹ̀ ṣe mọ́ solve linear equation yìí náà lẹ́sìn mọ́ solve ẹ̀ ṣùgbọ́n tẹ gbọ́dọ̀ dìmú òun náà ni pé kí ni o tí n bá ṣe ń pé tá bá fẹ́ solve linear equation wa gẹ́gẹ́ bí àpèjúwe bá ṣe níbí báyìí x plus 2 greater than 12 a ti mọ̀ pé x ni mo fẹ́ mọ̀ kí ló ń dá x yìí dúró 2 a sì sọ fún wa pé nínú kí ni o nínú ìṣirò wa ìṣirò náà ló ní àwọn tó jẹ́ pé kí ni o tó lè mọ kápá wọn ẹ̀rí pé ẹni tó bá ní kàtá yóò lògùn kàtá ẹni tó bá ní malaria yóò lògùn malaria ẹni tó rí fáfọ́ yóò lò paracetamol gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni pé kí ni o tí equation kan tàbí tó bá yẹ pàjọṣe tó wà láàrin variable kan àti constant kan ká pé plus ni ìtẹ́fi lè pa kúrò òun náà ni minus táyé pé minus ni plus táyé pé square root táyé pé square root square táyé pé cube root cube táyé pé division ẹ̀ mọ̀ multiply táyé pé àjọṣe tó wà ń bẹ̀ multiplication ẹ̀ mọ̀ divide ẹ wá wọlé yìí sìn ẹ rí pé addition ni ajá sí pé tí bá fẹ́ gbé 2 yìí kó ń bẹ̀ òun náà ni pé màá máa subtract from both sides ẹ rí pé mo ṣàlàyé ìgbà tá à ń ṣe formula tó ti yẹ báwọn so ṣùgbọ́n ìtàgbùdọ̀ kíyèsí ni pé tó bá yẹ pé mo wá divide tàbí mo bá multiply pẹ̀lú negative number sign mi ó mọ̀ change sáàmọ̀dí ìdílé léyìí o tí n bá ní 3 greater than 2 0 ni 3 ju 2 lọ náà kódà tá a bá mọ̀ pé ká pé number line mi léléyìí mo á ní 0 1 2 3 kí ló já mọ̀ pé kí ni o kí ló já mọ̀ pé 3 ju 2 lọ torí 3 ń bẹ lápá 2 ṣé wọ́n á ju 2 lọ wọ́n ò ju 2 lọ tó lápá sí 2 ni wọ́n á wà ọ̀yá ká pé wọ́n sọ fún wa pé ká multiply number yìí by -1 ká pé wọ́n ní multiply through or both sides by -1 ajásígbélé ọmọ jẹ́ kí ni -3 eléyìí náà ọmọ jẹ́ -2 ṣé tí máa sọ pé greater than ṣé mo gbà àbí mo ṣì ẹ rí i pé mo ti parọ́ ń bẹ̀ wọ́n torí -3 kò ju -2 lọ -3 kéré sí -2 tó ti yé máa so eléyìí ọmọ á jẹ́ kí ni o yóò mọ̀ jẹ́ less than ní tí mo fẹ́ fàyọ́ ń bẹ̀ náà ni pé kí ni o tẹ́ ẹ bá multiply abẹ́ ń divide pẹ̀lú negative number sign yóò mọ̀ change tó bá yẹ pé greater or equal to ló wà ń bẹ̀ tẹ́lẹ̀ yóò di less or equal to kí ni di òun náà ni pé tá a bá ti ṣe kí ni o tá a bá ti multiply pẹ̀lú negative yóò mọ̀ sọ wíwíwo wọn yóò mọ̀ sọ di fífúyẹ́ torí -3 ń bì báyìí a lè sọ pé ju kí ni lọ a lè sọ pé ju -2 lọ́mọ bí ká ẹ jẹ gbèsè náírà 3 àti ká ẹ jẹ gbèsè náírà 2 èwo nínú yóò dùn sí ẹ rí i pé inú èèyàn ò ní dùn sí nǹkan kan ṣùgbọ́n èèyàn mọ̀ pé àgbèsè fúfúyẹ́ ni ẹni ó jẹ gbèsè 3 million àti gbèsè 2 million tẹ́ ẹ pé gbèsè ẹnìkan fúyẹ́ ju gbèsè ẹnìkan lọ ajá sí pé gbèsè oní 3 million gbèsè oní 3 million ó pọ̀ ju kí ni lọ nínú ọ̀fẹ́ fàyọ ni pé kí ni -3 gbèsè ni gbèsè -3 tó ti máa gbèsè -2 ṣe pé inú yóò mọ dùn ṣẹ̀ṣẹ̀ pé gbèsè mi tí mo kú ju òkú pọ̀ mo rò bó ti yọ abáhùn so -3 ó kéré ju -2 lọ torí nínú nọ́mbà line wa ẹ rí i pé 0 lákọ̀ọ́kọ́ kan lẹ́yìn lákọ̀ọ́kọ́ kan -1 -2 -3 mo dẹ̀ sọ fún apá àwọn sọ pé nọ́mbà kan ṣe kí ni o
ó ju nọ́mbà kan lọ tó bá yẹ pé wà lápá tún rẹ̀ ẹ rí pé 3 minus 3 lélẹ́yìí minus 2 ń bẹ lápá tún rẹ̀ ajá sí pé minus 2 is greater than negative 3. So ìtí mo fẹ́ sọ ráńpẹ́ náà ni pé kí ni o tẹ́ bá ní linear equation tó wá bùkátà ká ṣe kí ni o ká multiply tàbí ká divide pẹ̀lú negative number ẹ mọ̀ yí sáyìn wọn kò ìjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa bó ni ẹja tẹ̀síwájú iṣẹ́ tí mo ń ṣe mo ní x plus 2 greater than 12 ajá sí pé tí máa ṣe òun náà ni pé kí ni o máa subtract 2 from both sides lórí kí ni tọ́lájọsẹ tó wà láàrin x àti 2 òun náà ni positive yín tó lè gé kúrò òun náà ni minus 2 so yóò máa jẹ́ kí ni o x plus 2 minus 2 greater than 12 minus 2 ajá sí pé àwọn dàdàngọ́ méjèèjì yóò gera wọn kí ló kù tá a máa ní x greater than 10 so ti yà báwọn x greater than 10 ẹ gbé kì í ṣe solution kan la ní kí làwọn nọ́mbà tó ju 10 lọ 11 12 13 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ gbé tẹ bá yà sí number line mo rò bó ti yé mi báwọn á padà sí o ẹ gbé ká pé 10 mi wà ń bí báyìí mo rò bó ti yé mi báwọn ń bọ̀ wá tó ta bá padà dé máa padà sọ bá sì lè mọ ya so ti yé gbogbo àwọn nọ́mbà tó wà lápá tún rẹ̀ báyìí òun náà ní kí ni o àwọn nọ́mbà tó ju 10 lọ gẹ́gẹ́ bí màá ṣe mọ ṣàlàyé àwọn nọ́mbà tó ju 10 lọ jẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa bó wà ní kápẹ́ bá nírú ilé yìí nǹkan minus 2s less or equal to negative 8 minus 2s less or equal to minus 2 bó láti ṣe léyìn náà kò lè rárá a ti mọ̀ pé x la fẹ́ wá kí n tó ń dá s dúró minus 2 a dẹ̀ sọ fún wa pé tó wáyé pàjọṣe tó so wọ́n papọ̀ jẹ́ multiplication kí lẹ́mọ̀ ṣe ẹ mọ̀ divide a mọ̀ pé tá a bá fẹ́ mọ èsì bíbá yà á mọ̀ divide by 2 ajá sí pé màá ṣe kí ni divide by minus 2 pé divide both sides by what by negative 2 ajá sí pé màá ní kí ni minus 2 x divide by minus 2 kí ni wọ́n á sọ fún wa tá a bá ń divide tàbá bá multiply pẹ̀lú kí ni o negative number kí ni ṣáàyàn yóò mọ̀ ṣe yóò mọ̀ yípo ajá sí pé yóò wá di greater than mo bá mọ̀ dí tó fi jẹ́ bẹ́ẹ̀ so minus 8 divided by minus 2 arákùnrin yóò gera wọn so ilé inú okùn 4 ajá sí pé x mi gé kí ni o greater than 4 bóòní a lè ní fraction bákan náà x minus 3 divided by 2 less or equal to less minus 5 less than minus 5 kí ni màá tún ṣe ń báyìí multiply through by 2 bó láti mọ̀ pé multiply through by 2 ni in tó so ṣe ìpọ́ta rẹ̀ kan lélẹ̀ ọ̀tá kan lélẹ̀ mo dẹ̀ ní ọ̀tá tó bá jìnnà lẹ́kọ̀ọ́kọ́ mọ yọ kúrò náà 2 lélẹ̀ àjọṣe tó so wọ́n papọ̀ ní division kí láti mọ̀ gbé division kó a máa multiply láti multiply through by 2 ilé mọ̀ jẹ́ x minus 3 divided by 2 times 2 less than minus 5 times 2 wọ́n gẹ̀rẹ́ àwọn ilé okùn x minus 3 is equal to minus 10 ọ̀yà tàbá tún fẹ́ gbé negative 3 yìí kúrò kí láfi ṣe a máa hà ní ọmọ jẹ́ x minus 3 plus 3 less than minus 10 plus 3 x mi ọmọ á jẹ́ kí ni o less than minus 7 yóò mọ̀ jẹ́ less than minus 7 ìjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa a lè ní inequalities méjì papọ̀ kí mo gbà lérò pé a lè ní inequality méjì papọ̀ mo lè nírú nǹkan báyìí 3 less or equal to x less than 5 ẹ pé mo nírú interval báyìí ìtumọ̀ rẹ̀ náà ni pé kí ni o s ṣe kí ni o ó ju 3 tàbó dọ́gba pẹ̀lú 3 ṣùgbọ́n ó kéré sí x ṣe pé tẹ bá fẹ́ kọ́ pẹ̀lú open interval àti close interval ṣe pé mo la ní open interval a ní close interval a lè ní half open half closed mo rò bó ti yẹ báwọn ẹ má gbàgbé pé mo ní tá bá ní 2,5 interval kan lélẹ̀ ìtumọ̀ rẹ̀ náà ni pé kí ni o ìkíní yìí tí mo kọ yìí kò kó 2 àti 5 sínú ajá sí pé interval yẹn tí ó kó sínú náà ní kí ni o 3 4 ó ti yé báwọn àwọn limit point yẹn ò ní mọ sí mbẹ limit point náà ní 2 àti 5 tó bá ti jẹ́ pé open interval bẹ́ẹ̀ close interval náà ni pé tí máa pé 2 5 òun náà ni pé ó tún kó ó kó kíni sínú ó kó 2 àti 5 sínú so ps mi tó bá jẹ́ kíni o tó bá jẹ́ element inú close interval ajá sí ps mi ọmọ ṣe kíni o màmá ní ó dọ́gba pẹ̀lú 2 ó dẹ̀ sì tún dọ́gba pẹ̀lú 5 náà so tẹ́ bá fẹ́ kélé yìí ní notation yìí sí nǹkan bó ní ẹ ṣe mọ̀ ṣe ẹ má gbàgbé o x wá ṣe kíni o ó greater than ẹ má sọ pé 3 less or equal to s less or equal to 5 ẹ ń sọ bí ilé mathematician ni ẹni ó tẹ́ bẹ̀rẹ̀ zero intention náà ni pé kíni o s is greater or equal to 3
less than 5 mo rò bó ti yé mi báwọn ọ̀yà ẹ pé ìtumọ̀ greater or equal to òun náà ni pé close interval yóò mọ mú limit point 3 sínú less than 5 ǹgbọ́n kò ní kó 5 sínú ẹ pé a ní half close a ní half open a lè ní half open half close nígbà míì náà mo rò bó ti yé ya bí a ní sí tí wọ́n pé 3 less than s less or equal to 5 ajá sí pé lè ọmọ jẹ́ kí ni o 3 5 ẹ pé a ní half open half closed torí pé kí ni o limit point 5 yìí ó kó sínú mo rò bó ti yá báwọn ìjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa a ti mọ̀ in tí inequality jẹ́ o a ti mọ̀ bá a ṣe lè mọ̀ ṣe kí ni o bá a ṣe lè mọ̀ solve simple linear inequality mo rò bó ti yé wa báwọn bó wà ní bó la ṣe lè mọ̀ graph inequality bó la ṣe lè mọ̀ graph inequality torí wọ́n mọ̀ retí lọ́dọ̀ wa láti ṣe kí ni láti mọ̀ bá a ṣe lè graphing inequalities. Ọ̀yà kí ni nǹkan àkọ́kọ́ tí máa kọ́kọ́ ṣe nǹkan ìbéèrè alákọ̀ọ́kọ́ tí máa kọ́kọ́ fún wa òun náà ni pé kí ni ẹja kọ́kọ́ mú níbi kí ni ibi pẹlẹbẹ náà ọ̀yà bó ni tí ìbéèrè bá sọ fún mi pé graph the following ẹ rí pé ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ náà ni pé kí ni s greater than 3 s ju 3 lọ so tí s less or equal to -2 y greater than -4 y less or equal to -2 ọ̀yà ẹja ṣe báyẹn láti ṣe báyẹn kò le rárá alákọ̀ọ́kọ́ mo ní s greater than 3 bó o máa ṣe graph ẹ má gbàgbé Cartesian plane mi o y axis x axis ẹ pé y axis lélẹ̀ x axis lélẹ̀ s greater than 3 ṣe ń pé bíbá yìí òun náà ni pé kí ni ibi báyìí lẹ́gbẹ̀ẹ́ 3 sí ṣùgbọ́n wọ́n ní s greater than 3 ẹ wá ọ̀rọ̀ àyà báyìí mo rò bó ti yé mi báwọn ṣe ń pé 3 lè bẹ̀ tó máa ní greater or equal to 3 ìlà tẹ́ mọ yà yóò mọ ṣe kí ni ká pé greater or equal to wọn kọ́ mi báyìí ìlà tẹ́ yà yẹn irú ìlà yìí ni ìlà tó tọ́ ni tí ò sí nǹkan kan tó dá láàrin ẹ dákun só ti yá báwọn so a jẹ́ pé s greater than 3 ẹ ọkọ̀ gbé sí x náà ṣùgbọ́n yóò mọ jẹ́ open kò ní mọ jẹ́ closed kí ló tí ò ní mọ jẹ́ closed torí pé s ṣe kí ni o kò dọ́gba pẹ̀lú 3 ó ju 3 lọ ni wọ́n sọ fún wa pé tí nǹkan bá ju 3 lọ a máa rí ní kí ni o ṣé lápá tún àbí lápá sí a máa rí lápá òsì rẹ̀ ajá sí pé wàá fi arrow yìí sí ìtumọ̀ arrow yìí náà ni pé kí ni o àwọn nọ́mbà tó wà ní kápẹ́ mo kọ́ bíbà ẹ̀ mọ́ gbọ́ kápẹ́ lè dé infinity báyìí tẹ́lẹ̀ infinity ajá sí gbogbo àwọn nọ́mbà tó wà síwájú n3 àwọn ni bẹ́ẹ̀ sì mọ̀ ṣe kí ni o bẹ́ẹ̀ sì mọ̀ yá nìyẹn ẹ má wọrí àpàdà ṣe yìí tó tún nira díẹ̀ ọ̀yà bò ní kápẹ́ bá ní s less or equal to -2 òun náà lè rárá màá kọ́kọ́ ya y axis mi màá dẹ̀ ṣe kí ni o màá ya s axis mi náà mo ti mọ̀ pé ibi báyìí ni -2 mi ó wà o torí point of origin mi 0 bí báyìí ni so ti yé báwọn ṣùgbọ́n wọ́n ní s less or equal to 2 ajá sí pé àmọ́ gbé síbí báyìí ń bọ̀ ẹ jẹ́ ìyá kó gùn ìlà tí máa yà ṣé yóò mọ jẹ́ open ni àbí closed yóò mọ closed kí ló tí ó fi mọ closed torí pé síkọ́ tó wà ń bẹ̀ ajá sí pé ní yà báyìí mọ́ kí ni màá yà báyìí màá ya ìlà tó eléyìí tó ṣe kí ni o ìlà eléyìí tó tọ́ gẹ́gẹ́ bí irú nǹkan báyìí ṣẹ́tí gẹ̀ẹ́sẹ̀ báwọn so ìlà eléyìí tó tọ́ ẹ̀jẹ̀ ara ìyá kó fi lè ṣe déédéé pẹ̀lú ẹ̀ so ìlà eléyìí tó ṣe kí ni o ìlà eléyìí tó tọ́ ọ̀yà wọ́n á ní less than or equal to kí ló á ní less than sápá tún ní ọmọ àwọn àbá pàṣẹ apá òsì ajá sí pé túmọ̀ rẹ̀ lẹ́nu lélẹ̀ ibi tó wà lélẹ̀ yìí mo rò bó ti yá báwọn ṣe pé kò sí kí ni kò lè rárá bó ni ẹlẹ́ẹ̀kẹta báyìí ń kọ́ kí ni ìbéèrè kẹta tún fún wa y greater than -4 ẹ pé tá a bá ti mọ̀ bá sì lè ṣe ọlọ́yọ̀ kan òun náà ni pé tí wọ́n bá fún wa ní méjì a lè ṣe kí ni o a lè kó papọ̀ tí wọ́n bá fún wa ní méjì a lè kó papọ̀ láti ṣe léyìí náà kò lè rárá kí lá ṣe òun náà ni pé léyìí màá tún kọ x axis this is my y this is my x ẹ gbé -y mi lélẹ́yìí náà -x mi lélẹ́yìí so
-4 ṣe pé bí tí -4 wà ní so ti èmi wà yóò wá báyìí ẹ ti rí kí ló tó fi jẹ́ ó jẹ́ pé open line torí pé greater than ni but wọ́n bá fi greater or equal to ńkọ́ a máa ní closed line ìtumọ̀ náà ni pé ó kó false sínú bẹ́ẹ̀ ń gbọ́ jẹ́ pé greater than lásán ni wọ́n fi sí a máa ní kíni o a máa ní open line so ti yé àwa sọ pé tí nǹkan bá wá jẹ́ greater yóò mọ̀ wà lápá tún tó bá yẹ pé y lẹ fẹ́ ṣe òkè ní greater than mọ̀ wà so ti yé wa so ṣùgbọ́n less than òun mọ̀ wà ń sàlẹ̀ ajá sí pé ilé ọmọ wa jẹ́ kíni o gbogbo àwọn bíbà yìí òun ní ọmọ jẹ́ kíni òun ní ọmọ jẹ́ solution rẹ̀ ẹ dàgbù sóyè ọ̀yà ta ni ó sáré sọ ìtẹ́lẹ̀ ọmọ jẹ́ fún mi bó ni tí bá ní y less or equal to 2 láti ṣe yẹn náà kò le rárá o so ẹ rí pé bíbà yìí ni 2 mi ó wà o mo sì sọ pé 2 mi less or equal to 2 àbí y mi less or equal to 2 ṣé open line máa ní ní àbí closed line torí kí láàfin mọ́ ní closed line torí is equal to yìí wà ń bẹ̀ mo rò bó ti rí bá màmá ní irú nǹkan báyìí ọ̀yà níbo ni arrow mi ó mọ lọ sókè ni ó mọ wá ní àbí sàlẹ̀ yóò mọ wá sàlẹ̀ torí pé less than ni ajá sí gbogbo àwọn nọ́mbà tó wà ń bí báyìí wọn láà máa sọ pé kí ni o wọn láà máa pè ní wọn láà máa pè ní less than wọn láà máa pè ní less than bó ni ká kí wọn fún wa ní méjì papọ̀ ńkọ́ bẹ́ẹ̀ nísìnyí wọ́n ní ká ṣe irú nǹkan báyìí solve simultaneously wọ́n lè ní ká wá náà simultaneously náà pé ká wá papọ̀ by graphing wọ́n á fún wa ní kí ni x greater than 1 y less or equal to 6 láti ṣe yín náà kò le rárá màá tún ya graph mi o ẹ pé graph alákọ̀ọ́kọ́ lélẹ́yìí x greater than 1 màá fi 1 sí ṣe pé ká gbé bíbá yìí ni 1 mi wà ṣùgbọ́n kí ni màá máa ní open interval àbí open yóò mọ̀ wà open 1 yóò mọ̀ wà open kí ló tí ó fi mọ̀ wà open torí pé kò ṣe kí ni o kò sí sí kọ́ tó ń bẹ̀ mo rò bó ti yé mi báwọn ọ̀yà greater than kọ́ òun náà ní pé kí ni o yóò mọ̀ wà ń bí báyìí àbí àárò yẹn mọ̀ wà ń bí báyìí so ẹ tún ṣe ẹlẹ́ẹ̀kejì náà irun tí eléyìí tá a ṣe ń bí báyìí òun náà ní pé x greater than 1 àbí ọ̀yà ẹ tún ṣe ẹlẹ́ẹ̀kejì náà y less or equal to 6 ká pé bí báyìí ni 6 mi wà ẹ jẹ́ ìyá kọ́fẹ́ dáadáa ká pé 6 mi rèé o mo rò bó ti yé mi bá ṣe ẹ̀pá nírú nǹkan báyìí so yóò adùn tó fi jẹ́ tí line yẹn fi closed ó close tó ra ní kí ni o less or equal to tó ẹ bá ti ní equal to line yẹn mọ̀ close tí o bá ti sí equal to ń bẹ̀ ẹ mọ̀ fi line yẹn open gẹ́gẹ́ mo ṣe ṣe ń bí báyìí mo rò bó ti yá bá wọn níbo wá ní less than wà á ní yóò mọ̀ wà ní kí ni o yóò mọ̀ wà nísàlẹ̀ ajá sí pé báyìí ni àwọn region yóò mọ̀ wà so ti ẹ jẹ́ ń lo ẹ má jẹ́ ń lo nǹkan náà so ti wà bí báyìí làwọn region yóò mọ̀ wà ṣé á rí ibi táwọn region méjèèjì yẹn ti pàdé yẹn irú bí báyìí so ti wà òun ni ọmọ jẹ́ solution wa ẹ dákun sóyè wa má padà ṣàlàyé yóò tún fi yé wa dáadáa bó wà ní kápọn fún wa ní ẹ gbèrú eléyìí tá a ti ní à ní x à ní y kápọn fún wa ní linear inequality ńkọ́ kápọn fún wa ní linear inequality gẹ́gẹ́ bí àpèjúwe mo ní y greater than 2x minus 3 y greater than 2x minus 3 láti ṣe léyìn kò le rárá ẹ rí i pé ń tẹ gbúdọ̀ mọ̀ láti lò òun náà ní pé ẹ kọ́kọ́ ẹ gbúdọ̀ mọ̀ bá a ṣe mọ́ gráfù linear graph náà ẹ má gbàgbé bá a ṣe lè mọ̀ gráfù linear equation náà ní pé nígbà tí wọ́n fún wa ní value of y àti x ọ̀nà tó yá kánmọ́kánmọ́ òun náà ní pé kí ni o ẹ lè mọ̀ lo y ẹ lè mọ̀ lo intercept ìtumọ̀ intercept náà ní pé kí ni ẹ mọ̀ wá y intercept mo rò bó ti yé báyìí kí ni ìtumọ̀ y intercept tí wọ́n bá ní ká wá y intercept tó bá ní ká wá y intercept òun náà ní pé kí ni o níbi tí x mi ti ṣe kí ni o x mi ti jẹ́ òdo mo rò bẹ́ẹ̀ gẹ́tì ẹ̀ báyìí so ibi tí x mi ti jẹ́ òdo so ẹ tún y intercept náà nígbà tí y bá jẹ́ kí ni o nígbà tí y bá jẹ́ 0 ṣe ti gẹ́tì ẹ̀ báyìí
so point tẹ́ bá rí ńbẹ̀ yẹn o òun náà lẹ máa fi ṣe kíni òun lẹ fi máa plot àwọn graph yín so ti yé bá wọn so òun lẹ fi máa plot àwọn graph yín gẹ́gẹ́ bí àpèjúwe ní ká pé bá fẹ́ ṣírò eléyìí mo lè sọ pé when s is equal to 0 pé y intercept ni àbí ajá sí pé kíni o y mi mọ̀ jẹ́ kíni y mi mọ̀ jẹ́ greater than -3 tàbí mo lè assume pé kí ló kọ ẹ ní so ajá sí pé y mi mọ̀ jẹ́ kíni y mi mọ̀ jẹ́ 3 -3 àbí so ẹ tún ṣe ìgbà tí y náà bá jẹ́ 0 ṣe àgbẹ̀ tí y bá jẹ́ 0 eléyìí ó jẹ́ 0 greater than 2x minus 3 yóò mọ̀ jẹ́ kíni o -3 greater than 2x àbí so tí yé mi bá so eléyìí ó máa jẹ́ kíni o -3/2 greater than x tàbí ká wọ pé x less than -3/2 ẹ rí i pé mo ti ní point méjì 0 àti kíni o -3 mo dẹ̀ sì tún ní kíni o -3/2 0 máa plot àwọn point méjèèjì yẹn máa plot point méjèèjì yẹn sí kíni o sínú graph mi máa plot wọn sínú graph mi so tí n bá ti plot yẹn sínú graph mi so ibẹ̀ náà ní kíni ibẹ̀ náà ni èsì mi ó wà ní tí mo ń gbìyànjú láti sọ lélẹ̀ ẹ pé mo nírú nǹkan báyìí y axis máa padà sọ̀nà kejì o tẹ́lẹ̀ mọ́ lo slope so slope approach láti fi ṣe òun ló rọjú jù ẹ pé ìgbà tí kíni ìgbà tí x mi jẹ́ 0 ń bí báyìí y mi jẹ́ -3 àyà sí pé -3 ẹ pé bí báyìí ni -3 ó wà á nírú nǹkan báyìí ìgbà tí x mi jẹ́ -3/2 ká pé bí sí -3/2 mi wà nílé yìí y mi jẹ́ kíni o y mi jẹ́ 0 mo bó ti yá bá wọn á wá fà mo bó ti yá bá wọn bẹ́ẹ̀ kìí ṣe só ní kọ́tò nínú ṣe pé kìí ṣe sí kọ́tò greater than ló wà ń bẹ̀ níta ṣe náà ni pé kíni o yóò mọ jẹ́ open line ṣùgbọ́n greater than sókè ni ó mọ wà àbí ìsàlẹ̀ ajá sí pé region yẹn ni so báyẹn lẹ ṣe mọ̀ ṣe ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tẹ́lẹ̀ gbà lò òun náà ni pé kíni o ká pé ń bá ní irú nǹkan báyìí ká pé ẹja lo ìbéèrè lè ta lò yìí náà a ní y greater than 2x minus 3 nínú ọ̀nà kejì eléyìí tẹ́lẹ̀ lò òun náà ni kíni o òun náà ni general formula linear equation ṣe pé ní general formula linear equation tó túmọ̀ sí òun náà ni pé kíni o y is equal to ms plus c tí c mi ń jẹ́ intercept mo rò bó ti yá bá y intercept so tí m mi jẹ́ kíni o slope mo rò bó ti yá ẹ̀dẹ̀ má gbàgbé pé ìtumọ̀ slope náà ni pé kíni o rise divided by run mo rò bó ti yá bá wọn pé rise yẹn gbé ní y axis run ní left axis so kápẹ́ fáfẹ́ lo ìyẹn fún kápẹ́ mo ní greater than 2x minus 3 níta ẹ̀kọ́ ṣe náà ni pé kíni o ẹ̀kọ́ ya y intercept yìí wà ẹ̀ pé y intercept lélẹ̀ mo rò bó ti yé ẹ wo ìgbà tí kíni o ìgbà tó jẹ́ -3 níbí báyìí ẹ pé -3 ni ẹ fi point yẹn síbẹ̀ ṣé wá rí slope yín bí báyìí tún jẹ́ 2 ṣe pé 2 a lè kọ́ gẹ́gẹ́ bí 2/1 ìtumọ̀ rise náà ni pé kíni o kó gòkè lẹ́ẹ̀mejì èyí máa jẹ́ kíni o 1 2 point kan níbí báyìí divided by 1 náà ni pé run kọ́ra sáré síwájú lẹ́ẹ̀kan ẹ tún wá ṣe kíni o 1 ibi báyìí ni point yẹn ẹ wàá yà mo rò bó ti yé báwọn ẹ pa á papọ̀ so ká pé sí kọ́tò ló wà níbí báyìí bẹ́ẹ̀ sì lè ya linear graph nìyẹn ẹ pé ká pé méjì náà ni pé tẹ bá yà ìkejì point of intersection òun náà máa jẹ́ kíni o òun náà máa jẹ́ solution yín so bẹ́ẹ̀ tẹ́lẹ̀ yìí greater than wọn fún wa kìí ṣe sí kọ́tò ajá sí pé kí ni màá máa ṣe ń bẹ̀ o ṣé open line màá máa fà àbí close line open line pẹ̀lú àlàyé eléyìí tí mo ṣe ajá sí pé lẹ́yìn ọmọ jẹ́ open so ti yé bá yẹ́ ọmọ jẹ́ kíni o open line ọ̀yà bẹ̀tù wọ́n ní greater than sókè ni ọmọ wà àbí sàlẹ̀ ẹ gbé yẹ́ ọmọ wà lókè ajá sí pé bíbá yìí ni boundary region yóò náà ní kíni o
òun náà ni solution mi ó wà region yìí òun náà ni solution mi ó wà bó ni tẹ́ bá nírú nǹkan báyìí nǹkan y greater or equal to 3 divided by 2s minus 3 olóhùn ní ò lè rárá so kágbẹ́ fẹ́ lo method ẹlẹ́ẹ̀kejì tí mo lò yìí tẹ́ fẹ́ lo intercept method eléyìí tẹ́ pẹ́ lò gbà tí s bá jẹ́ 0 kí ni y jẹ́ gbà tí y bá jẹ́ 0 kí ni x jẹ́ ọgbọ́n kejì tẹ́ lè lò òun náà ni pé kí ni kápẹ́lẹ̀ la fẹ́ lò tí a mọ̀ sí general formula y is equal to ms plus c so y is equal to mx plus c mo rò bó ti yá báyìí kí mo láàkọ́ mọ́ ṣe o àkọ́kọ́ locate intercept wa kí ni intercept wa mi báyìí -3 kápẹ́ bíbáyìí ni -3 mi wà ẹ yà ń bíbáyìí ẹ wá lọ síbi slope kí ni ìtumọ̀ slope ṣe pé slope mi lélẹ̀ ìtumọ̀ náà ni pé kí ni o 3 yìí 3 ìtumọ̀ rẹ̀ náà ni pé kí ni o rise kọ́ ló òkè kẹ́ gbé ẹsẹ̀ mẹ́ta láti bíbáyìí ajásígbélé ọmọ jẹ́ ká pé 1 point lélẹ̀ ẹ jẹ́ kí n ya kí ni ẹ̀kẹ́ fi lè gbọ́n tí mò ń sọ yìí ṣe pé 0 lélẹ̀ kápá ní 1 unit 1 2 3 àbí -1 -2 -3 1 2 3 àbí -1 -2 -3 so ti yé báwọn ẹ̀hàn pé torí pa ní graph ni ó yá àti locate intercept wa ń bí báyìí tí ń ṣe -3 that is y and intercept nígbà tí x ṣe kí ni o tí x jẹ́ 0 mo rò bó ti yé báwọn ó yá 3 ìtumọ̀ 3 náà ni pé rise ṣe pé slope wa ni change in y divided by change in x 3 yẹn ni pé rise ó rise pẹ̀lú point mẹ́ta 1 2 3 yóò wà ń bí báyìí point yẹn wà ń báyìí bẹ̀tẹ̀ ní tí locate yẹ yóò rọ́ọ̀nù ní kí ni o lẹ́ẹ̀mejì 1 2 ajásí pé point yẹn ibi báyìí ni ó jọ wà ibi báyìí ni ó wà tẹ́ bá fẹ́ wá point mìíràn náà ni pé kí ni ẹ tún rise ẹ lẹ́ẹ̀mẹ́ta 1 2 3 ẹ rọ́ọ̀nù lẹ́ẹ̀mejì 1 2 so ti yé báwọn ajásí pé màmá ní irú nǹkan báyìí tí bá fàlà yẹn papọ̀ ṣé open ni màmá ní ni àbí closed torí pé mo ti ní equal to mi báyìí màmá ní irú nǹkan báyìí mo rò bó ti ń bá wọn ṣùgbọ́n mo ní greater than ajásí pé mo máa kọjú àrò yẹn sí lókè so ti yé báwọn so ibi báyìí ni àwọn solution rẹ̀ sì kí ni ibi báyìí làwọn solution rẹ̀ wà bó ní ká pọ́n wá fún wa ní gbogbo àwọn eléyìí wọ́n lè mọ̀ pé wọ́n lè fún wa ní mẹ́ta wọ́n lè fún wa ní mẹ́ta ká ṣe papọ̀ so ká pọ́n fún wa ní irú nǹkan báyìí mo ní s y less than or equal to 6 s greater than 1 no ẹ jẹ́ ń fún wa ní mo ti fún wa nírú àpẹẹrẹ ilé yẹn ká pọ́n fẹ́ ká sọ́ọ̀fù arákùnrin yìí papọ̀ kọ́ mo ní y greater than 2s minus 3 y less than minus s plus 5 ẹ pé simultaneous yẹn simultaneous linear inequality lélẹ̀ bó la ṣe ṣe ẹ kọ́kọ́ ya graph yín ká pọ́n fẹ́ solve it graphically ó yá ká pé eléyìí mo fẹ́ kọ́kọ́ fẹ́ solve 3 mi ká pé bí 3 mi wà lẹ́yìn o màá kọ́ locate y intercept mi ṣe yẹn pé -3 ni y intercept mi àbí slope mi màá fi wá rise àbí rọ́nù ẹ̀ ìtumọ̀ 2 yìí ń pé 2/1 kó gòkè lẹ́ẹ̀mejì 1 2 so tí ẹ máa kó wá ṣe kí ni o kó rise lẹ́ẹ̀kan ajásí pé ìbàyí ló wọ́n wà mo rò bó tí mi bá wọn bẹ̀ torí pé greater than ló wà ń bẹ̀ open point láàmọ́ ní màá nírú nǹkan báyìí ajásí pé solution aláwọ̀kọ́ nìyẹn ó yá ẹ jẹ́ n wá tẹ́lẹ̀ kejì y less than minus x plus 5 màá kọ́kọ́ locate kí ni o màá kọ́kọ́ locate intercept 5 mi ẹ jẹ́ n ya ìlà yìí wá sí ẹ jẹ́ n ya ìlà yìí wá sí ká pé 5 mi ní o no ibi báyìí ni 5 wà ṣe pé positive ká pé 5 mi ni àbí ìtumọ̀ -1 yìí náà ni pé kí ni o ṣe pé coefficient tó wà níbà yìí pé -1/1 bó lẹ́ ṣe ṣe kí ni ìtumọ̀ -1/1 òun náà ni pé kó ni o kó wá ìsàlẹ̀ lẹ́ẹ̀kan kò ní rise yẹn pé fall ní ọmọ jẹ́ báwọn kó wá sàlẹ̀ báyìí lẹ́ẹ̀kan so ti yé báwọn kó wá rise lẹ́ẹ̀kan náà ẹjá kọ́ locate intercept yẹn ṣe pé y intercept lélẹ̀ 5 àti kọ́kọ́ locate ẹ̀ ẹ̀yà bóun ni máa fi wá slope bí báyìí -1 máa wá sàlẹ̀ rise
so yẹ wa tó fi jẹ́ pé gbàtà fi wá sàlẹ̀ torí pé negative la ní táyé pé positive ni òkè láàlọ́ ìtumọ̀ yẹn pé -1 yóò mọ jẹ́ 4 báwọn so ti yẹ bá ká pé ìbàyí ni 4 mi wà ń gbé síbẹ̀ so ti yẹ bá run yóò rọnù lẹ́ẹ̀kan ajá sí pé yóò wà ń bí báyìí mo rò bí a gbọ́ àlàyé tí mo sọ yẹn yé bẹ̀tọ́ ayé pé negative wa náà ló wà ní denominator náà nǹkan ẹ̀gbẹ́lẹ́ lọ a wá ṣe kí ni o a fa àpapọ̀ òun náà mọ jẹ́ open kí ló tó fi jẹ́ open torí pé kò sí síkọ́ tó ń báyìí tó ayé pé síkọ́ tó wà ń bẹ̀ á jẹ́ kí láàyè ó ṣe kí ni o kòkòrò àwọn ṣe pé tó ayé pé linear equation là ń ṣe ni ibi táwọn méjèèjì ti dọ́gba òun ni ó mọ jẹ́ solution wa point of intersection yìí ni ó mọ jẹ́ solution wa bẹ̀ torí pé ó jẹ́ inequality a máa ní ju point kan lọ mo rò bó ti yá bá tó ra ti mọ̀ pé tó ayé pé greater than ni ẹ̀yin tó greater than lè ju ọyọ̀ kan lọ èyí tó dẹ̀sí less than náà lè ju ọyọ̀ kan lọ bó lẹ́sẹ̀ á mọ̀ bí ti solution rẹ̀ wà ọ̀yà ẹ rí i pé point aláwọ̀kọ́ leléyìí o greater than níbo ni greater than mọ̀ wà lókè báyìí ẹ yà sí lókè báyìí ọ̀yà wo point kejì yìí náà less than níbo less than mọ̀ wà less than mọ̀ ṣe kí ni o yóò mọ̀ wà nísàlẹ̀ báyìí àbí no gráfù kejì yẹn dà ṣe pé line kejì lélẹ́yìí gráfù kejì lélẹ́yìí so ajá sí pé less than mọ̀ wà ń bí báyìí so ti yá báwọn ẹ wá rí ibi tí àwọn méjèèjì ti dọ́gba yìí ẹ bá kí n lo line mi ká fi lè rí ibi tí àwọn méjèèjì ti dọ́gba dáadáa ẹ jẹ́ n lo line mi fi fàlà eléyìí ọ̀yà ká pé mo lo black ṣe ń gbóhùn ní báyìí níbo wọ́n ti jọ pàjùbà níbí báyìí so ti bá ajá sí pé bẹ́ẹ̀ ni kí ni o bẹ́ẹ̀ ni solution mi ó wà so eléyẹn ni bẹ́ẹ̀ sì mọ̀ ṣe ìjẹ́ tẹ́lẹ̀ ìbáyé wa bó wà ní quadratic inequality so tí wọ́n bá ní kẹ́ ṣe náà bó lẹ ṣe mọ̀ ṣe láti mọ̀ ṣe kò lè rárá ẹ gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ kí ni o ẹ gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ quadratic equation yìí náà bákan náà gẹ́gẹ́ bí àpèjúwe wọn fún mi ní x square minus s greater or equal to 12 wọ́n á ní kí n wá solution mi ẹ rí i pé láti wá kò lè rárá o ẹ̀yin tí máa kọ́kọ́ ṣe òun náà ni pé kí ni o máa kọ́kọ́ sọ kí apá yìí apá ọ̀tún mi náà kí n rí 0 ń bẹ̀ gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe ní quadratic equation yóò máa jẹ́ kí ni x square minus x minus 12 greater or equal to 0 ẹ dẹ̀ mọ́ gbàgbé bá a ṣe máa ń ṣe kí ni a wá ń bì báyìí 1 àbí b mi jẹ́ -1 c mi jẹ́ -12 mo ní tó bá ti ẹ̀ pé èyí ti jẹ́ wọn ìmọ̀ dára yín láàmú ẹ wo pé kí lẹ́yìn máa multiply pẹ̀lú ara rẹ̀ tí ó mọ̀ fún wa ní -12 táyé pé ta bá hà díẹ̀ tí ó mọ̀ fún wa ní -1 ṣe pé láì dára láàmú kí ni ẹ̀ -4 3 tó ti mo lẹ́yìn ibi tẹ́ mọ̀ wá sí ní bí àwọn factor 12 a ti mọ̀ pé gbogbo nọ́mbà lọ́yẹ́ pé kí ni o ó láwọn factor tó jẹ́ pé ta bá mú àwọn nọ́mbà òǹbejì tá bá multiply wọn papọ̀ nínú àwọn factor number yẹn yóò mọ̀ fún wa number yẹn pátá ẹ pé factor 12 1 2 3 4 6 àti 12 1 àti 12 ìbejì kan ni wọ́n 2 àti 6 ìbejì kan ni wọ́n 3 àti 4 ìbejì kan ni wọ́n tẹ́ bá kíyèsí tá bá multiply gbogbo wọn papọ̀ 12 náà ni ó mọ̀ fún wa so ìtumọ̀ yẹn náà ni pé kí ni ẹ multiply a àti c yìí papọ̀ bẹ́ẹ̀ tó bá yẹ pé wọn àlọ́ àbíbà yẹn bá kulẹ̀ dára yín láàmú ẹ kàn lo c lásán ac mi ó mọ̀ jẹ́ -12 káwọn pé kí ni máa multiply pẹ̀lú ara wọn papọ̀ tí ó mọ̀ fún mi ní -12 tó yẹ pé tí n bá rò papọ̀ yóò mọ̀ fún mi ní -1 ẹ rí i pé kí ni o kò lè kọ́kọ́ jẹ́ 1 àti 12 náà nítòótọ́ 1 times 12 ó mọ̀ fún mi ní 12 ṣùgbọ́n ṣé tí n bá rò papọ̀ àbí tí n bá yọ wọ́n kó nu ara wọn ṣé màá máa ní -1 mi lè ní èyí tó súnmọ́ ké níbẹ̀ náà ni pé kí ni o 3 àti 4 tí ó mọ̀ túmọ̀ sí kí ni o 3 -4 ẹgbẹ́ 3 times -4 màá ní -12 3 minus 4 màá ní -1 ajá pé ọmọ jẹ́ kí ni s square minus 3x minus 4s minus 12 greater or equal to 0 tó bá ṣe mọ́ ọmọ bó ṣe ẹ̀pẹ̀ torí àwọn tó ṣe ń bá wa ká lọ tún wọn mọ́ quadratic equation tẹ́lẹ̀ x kọ́mọ àbí ká group wọn báyìí àbí x kọ́mọ tẹ́ bá gbé x jáde lé okùn x minus 3 tẹ́ bá di factor gcd jáde so tí ẹ greatest common divisor ẹ mọ̀ divide ẹ pẹ̀lú táàmù yẹn lẹ́ọ̀kọ̀ọ̀kan then -4 s minus 3 greater or equal to 0 ajá sí pé s minus 3 tún common
tí máa gbé x minus 3 jáde kí ló tún kù x minus 4 greater or equal to 0. ajá sí pé ìtumọ̀ answer yìí náà ni pé kí ni o máa wá solution. ṣe pé tẹ́lẹ̀ ibi tẹ́ ká ṣe dé náà ni pé táì pé sí equal to ló wà ń bí báyìí ké ní kí ni o x minus 3 is equal to 0, x minus 4 is equal to 4. ajá sí pé máa ní kí ni o x is equal to 4 or x is equal to 3. ṣùgbọ́n solution wo ní mọ̀ jù kan lọ torí kí ni torí pé inequality ni. bó mo ṣe á fẹ́ ṣe òun náà ni pé màá wá interval nínú number line mi tó jẹ́ pé eléyìí yóò mọ̀ jẹ́ positive. ẹ wá ya number line yín ẹ dákun ẹ kíyèsí tẹ́ bá ti kọ́kọ́ wá àwọn 0 point yẹn tán ẹ wá ya number line yín àkọ́kọ́ náà ká pé mo ní 0 ń bí báyìí eléyìí ẹ gbé negative positive infinity sí ẹ gbé negative infinity sí. ẹ wá locate àwọn point tí wọ́n fún wa. mo rò bóyá wá báyìí sáà tí ṣàṣìṣe níbí báyìí. No plus ni ìkan jẹ́ plus lélẹ́yìí àbí eléyìí jẹ́ negative àbí now so eléyìí ọmọ jẹ́ plus báwọn so eléyìí ọmọ jẹ́ plus báwọn so àbí eléyìí ọmọ jẹ́ plus ẹ mọ́ bínú mo ti gbàgbé pé point méjì ta ní lélẹ́yìí so ajá sí pé eléyìí ọmọ jẹ́ x minus 3 s4. Ọ̀yà tá bá locate àwọn point méjèèjì x is equal to 4 ṣe pé ìbáyìí ni 4 wà o. mo rò bó ti ń bá o ṣe pé ìbáyìí ni 4 wà o. Ọ̀yà s minus 3 ìbáyìí lòun náà wà. ẹ má wá gbàgbé ṣe pé sí equal to wà ń bẹ̀ ajá sí pé ṣé 4 yìí ṣé open interval máa ní ní àbí close interval máa ní close interval máa wá kùn. so yé mi ìdí tí mo fi kùn torí pé is equal to wà ń bí báyìí tí ó bá sí equal to ń bẹ̀ ká pé kò sí equal to ń bẹ̀ ajá sí pé open interval ni máa fún. bó ni negative 3 náà ńkọ́ máa kún òun náà close interval òun náà jẹ́. máa yẹ àwọn interval tí mo ti lè mọ rí positive wò máa yẹ̀ wò láàrin yìí kò ní ìdí ẹmọ́jẹ ìwúlẹ̀ fi 0 yìí máa yẹ̀ wò láàrin yìí àwọn region tó bá fún mi ní positive yẹn ibẹ̀ ni solution mi ó jẹ́. ẹ jẹ́ n tún sọ tẹ́ bá ti ní ẹ rí pé a ti mọ̀ bá ṣe mọ́ ṣe débí báyìí a sì ti mọ̀ bó ṣe fún wa ní 4 àti -3 ẹ indicate ẹ ní number line wa so yẹ wa bí mo ṣe fi kí 4 yẹn tí 4 yẹn fi close torí pé a ní sí kọ́tò tó ẹ pé kò close ẹ open rẹ̀ kalẹ̀ ní gbogbo ti yẹ mi bá ẹ locate méjèèjì náà. nígbò jẹ́ pé inequality ni a mọ̀ wá region tá ti mọ̀ sọ pé léyìí jẹ́ positive sáàrin yìí ni àbáàrin yìí bó máa ṣe máa mọ àárín tí ó jẹ́ òun náà ni pé màá kọ́kọ́ mú nọ́mbà láàrin sí bíbá ṣe pé 4 sí infinity lè ká pé mo bá mú sí 5 ẹ jẹ́ wo pé ṣé tí n bá mú 5 ṣé màá ní infinity ṣe pé lè ọmọ jẹ́ 5 plus 3 8 àbí 8 5 plus 3 8 positive kò tiẹ̀ bùkátà láti multiply rẹ̀ 5 minus 4 positive times positive kí ni màá ní positive ajá sí pé ọmọ wà positive ní region yìí. Ọ̀yà ẹ jẹ́ mú nọ́mbà ní region yìí náà ẹja wọn tí ó jẹ́ ká pé mo mú kí ni mo mú 0 gẹ́gẹ́ bí àpèjúwe 0 plus 3 náà mọ fún mi ní positive àbí 0 minus 4 yóò mọ jẹ́ negative positive negative kí ni positive times negative ó mọ fún mi yóò mọ jẹ́ negative. mo rò bó ti yé mi báwọn ẹ tún wo láàrin mi báyìí ká pé mo mú negative 4 plus 3 kí ni màá máa ní o negative 4 òun náà mọ̀ jẹ́ negative kí negative times negative positive. ẹ dákun sáà gbọ́yé à ń mú àwọn nọ́mbà ní region yìí so ti yá báwọn so tẹ́ bá fẹ́ darí láàmú tẹ́ bá ti mọ in tó jẹ́ sign tó ẹ̀kọ́ wà níbàyí ká pé positive ni ẹ wá wo multiplicity ni pé kí ni degree táwọn kìíní yẹn ní ẹ gbé x plus 1 raised power 1 náà multiplicity wọn 1 táì pé multiplicity 1 ló ní ajá sí pé ní point yìí yóò mọ change plus yóò mọ di negative tẹ́ bá tún wo kíyèsí multiplicity eléyìí náà 1 náà ni eléyìí náà mọ change láti negative sí positive tẹ́ bá ṣe fẹ́ mọ ṣe lẹ́yìn kọ̀ọ̀kan báyìí kí ni wá ní solution mi ọmọ jẹ́ ẹ rí pé kí ni o eléyìí bẹ̀rẹ̀ láti minus infinity ẹ wá kọ minus infinity ṣe pé open interval nítorí kò kó infinity sínú 3
closed. So ti ń bá wọn. Ní eléyìí kò sí solution yẹn bẹ́ẹ̀ ní kọ́ sí. Yóò tún máa jẹ́ union close interval 4, infinity. Ẹ dákun so yóò wá báwọn. So ajá sí pé mo lè sọ pé kí ni o? X mi jẹ́ kí ni o? Ẹ lè sọ pé x yín nígbà yẹn pé a ní less than ilé ọmọ jẹ́ s less than or equal to 3, s less or equal to -3 tẹ́ bá fẹ́ kọ́ ní notation báyìí. And bó ni solution wa ń bí báyìí ṣe ń pé ó wà lápá ibi báyìí ajá sí pé s greater or equal to 4 ní solution yẹn mọ̀ jẹ́. Nínú àkóso yìí wa ẹ jẹ́ tó fún wa ní àpẹẹrẹ mìíràn sí kó bá lè yé o. Bó ni ká pé wọ́n bá nírú nǹkan báyìí nǹkan x square plus 9 greater than 6x. Bá a ṣe ń ṣe náà láti ṣe a collect like times wa a mọ̀ ṣe tó yẹ pé 0 ọmọ wà ní kíni o ní apá ọ̀tún ilé ọmọ jẹ́ x square minus 6x plus 9 greater than 0. Ṣé pé tẹ́ bá ṣàkíyèsí eléyìí kí ni yẹn difference of 2 square ni o ẹ wọ́n gbàgbé eléyìí ó náà ní s minus 3 square. Ṣé pé gbàtà ṣe perfect square mo tún ní difference of perfect square. Ṣé pé gbàtà ṣe perfect square à ń ta bá fẹ́ expand eléyìí ó náà ní pé ká máa square alákọ̀ọ́kọ́ ká máa square ẹlẹ́ẹ̀kejì -2 times alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì ẹ̀rí pé òun ló fún wa lílé tọ̀wẹ́ tẹ́ bá dẹ̀ fẹ́ dára yín láàmú ẹ lè túlẹ̀ gẹ́gẹ́ bí talákọ̀ọ́kọ́ greater than 0. Mo bó ti yé mi báwọn ẹ̀rí pé ajá sí pé máa ní s equal to 3 àbí ká pé bá ṣe síwájú sí ṣùgbọ́n ẹ̀ẹ̀mejì ni ó wà. Mo rò bó ti yé mi báwọn màá wá ya number line mi infinity negative infinity ká pé bíbá yìí ni 3 mi wà. So ti yé báwọn ṣé open ni ó mọ jẹ́ àbí closed? Open. Kí lè tí ó fi jẹ́ open? Torí pé kí ni o kì í eléyìí ṣe greater or equal to. Ajá sí pé màmá wò pé ṣé màmá ní solution mi bíbá yìí ṣé máa ṣe mọ̀ ní bíbá yìí ó yẹ jẹ́ wo bíbá yìí ó yẹ jẹ́ lo false. Pé mò ń wá solution tó yẹ pé eléyìí ó fi mọ jẹ́ positive ó yẹ jẹ́ mọ mú àwọn nọ́mbà kápẹ́ bá mú lágbègbè yìí ṣe pé 3 to infinity inú nọ́mbà tó wà ń bẹ̀ 4 ni o. Kí ni 4 minus 1 3 square 1 ọmọ fún wa ní kí ni positive ajá sí pé ó lè bá ṣiṣẹ́. Mo rò bó ti yé mi báwọn. Màá tún mú nọ́mbà láti bíbá yìí náà sí bíbá yìí infinity to 3 ká pé mo mú 0 minus 3 0 square náà mọ̀ fún mi ní kí ni o 0 minus 3 minus 3 minus 3 square yóò mọ̀ jẹ́ náà mọ̀ jẹ́ positive ajá sí pé positive ni tàbí tẹ́ bá fẹ́ dára yín láàmú tí bá ti mọ point kan nígbà yẹn pé multiplicity rẹ̀ jẹ́ 2 ajá sí pé kò ní mọ change tó máa ń yípo. Mo rò bó ti yé mi báwọn. So ajá sí pé solution mi ó wà ń bíbá yìí yóò mọ̀ wà ń bíbá yìí náà kí lẹ́ wàá kọ yóò máa jẹ́ minus infinity 3 open interval òun náà jẹ́ àbí union kí lè léyọ̀ wọn jẹ́ open interval 3 àbí up to infinity. Mo rò bó ti yá báwọn up to infinity. Tẹ́ bá fẹ́ kọ ẹgbà tún lè kọ gẹ́gẹ́ bí kíni yóò mọ̀ jẹ́ s less than 3. Mo rò bó ti yá báwọn and s greater than 3. S greater than 3. Ẹ dákun ṣe àgbàlá yíyan yé eléyàn níbẹ̀ sì mọ̀ wá solution rẹ̀ bó wà ní tá bá ní rational inequality ńkọ́ rational inequality eléyàn náà ò ṣe kò lè rárá láti ṣe o ká pé wọ́n fún wa nírú nǹkan báyìí s minus 3 pé tá bá ní rational inequality náà ni pé tá bá ní inequality tó wà ní in terms of fraction. So ti yé báwọn so in terms of fraction mo ní s minus 3 s plus 2 greater than what? Greater than 0. Ẹ rí pé màá wá solution rẹ̀ níbí báyìí. Àkọ́kọ́ náà eléyìí kó tó jẹ́ 0 x mi gbọ́dọ̀ jẹ́ kí ni o s mi gbọ́dọ̀ jẹ́ 3 ṣe pé náà àwọn possible solution mi wà s mi gbọ́dọ̀ jẹ́ 3 s mi ò sì gbọ́dọ̀ jẹ́ 2 kílẹ̀tì s mi ò fi gbọ́dọ̀ jẹ́ 2 torí denominator mi ò gbọ́dọ̀ jẹ́ 0 tí denominator mi bá ti jẹ́ 0 kí ni màá máa ní undefined. Mo rò bó ti ń bá wọn ajá sí pé point méjèèjì ilẹ̀ locate ní number line wa ẹ̀dẹ̀ mọ́ gbàgbé pé greater than ni kì í ṣe greater or equal to ànímọ́ ní kí ni o ànímọ́ ní close point. Kí ni point aláwọ̀kọ́ 3
mo rò bó ti rí báwọn. So 3 is equal to 2. Mo rò bó ti yé. Ó yá. Ẹlẹ́ẹ̀kejì báyìí ńkọ́. So s plus 2. Àtìmọ̀ bí s plus 2 mi òun ò gbúdọ̀ ṣe kí ni o? Òun ò gbúdọ̀ jẹ́ 0. Ká pé bíbá yìí ni 2 mi wà. So ti ká pé bíbá yìí ni 2 mi wà. Àtìmọ̀ bí s ò gbúdọ̀ jẹ́ 2 ní tiẹ̀. Kí ló ta fi lè ṣe àyàn pé rational inequality ni? Kí a tó ní 0 ní bíbá yìí, numerator ni ó mọ̀ jẹ́ 0. Tí bá ní p divided by q, p divided by q mi ó mọ̀ jẹ́ 0 tó bá jẹ́ pé p mi bá jẹ́ 0. So that's why tẹ́ bá ti ní 0 ní denominator bá 0 divided by 4, 0 divided by 1 million, 0 ni ó mọ̀ jẹ́. Mo bó ti ń bá so I indicate yẹn bíbá yìí. A máa wá region yẹn infinity, negative infinity. Ó yá. Màá wò pé sọ bá ṣiṣẹ́ bíbá yìí. Ká pé bá mú nọ́mbà kan ní region yìí. Mo fẹ́ wá àwọn tí ó mọ̀ sọ fraction di positive, region tí ó mọ̀ sọ di positive. Ká pé bá mú 4 ní bíbá yìí. Ṣé pé 3 to infinity a lè rí 4 ńbẹ̀. 4 minus 3 positive. Àbí 4 plus 2 positive. Positive divided by positive. Kí ni màmá ní? Màmá ní positive. Mo bó ti ń bá ajá sí pé mo lè rí positive answer bíbá yìí. Láàrin bíbá yìí náà sí bíbá yìí náà. Tí n bá mú kí ni o? Ká pé n bá mú kí ni tó wà bíbá yìí? Ká pé n bá mú ká pa mú bíi 2.5 gẹ́gẹ́ bí àpèjúwe. Ká pa bá mú bíi 2.5 ẹ pé lé yóò mọ̀ jẹ́ kí ni o? Negative 2.5 minus 3 yóò mọ̀ jẹ́ negative divided by 2.5 plus 2 positive. Positive negative divided by positive negative. Ajá sí pé kò ní sí solution láàrin. So tí yóò bá wọn. Ó yá, a tún mú láàrin bíbá yìí sí bíbá yìí náà. Ká pé mo mú 0. 0 minus 3 negative 0 plus 2 positive. Negative divided by positive. Òun náà jẹ́ negative. Ajá sí pé lẹ́yìn náà jẹ́ negative. Ẹ dákun so yóò bá wọn. No, kò ní jẹ́ negative o. Minus infinity. No, negative 2 lélẹ́yìí ẹ má bínú. Mo ti ṣàṣìṣe o. Negative 2 kò yẹ kó jẹ́ minus 2 ni o. Kì í ṣe 2 ni ò ní jẹ́. Negative 2. Ẹ jẹ́ ń tún ṣe tí mò ń gbìyànjú láti sọ lélẹ̀. Ẹ pé nínú ta ọkọ nílé yìí. Nígbà pé rational expression ni x mi lè jẹ́ kí ni is equal to 3 ṣùgbọ́n x mi ò gbọ́dọ̀ jẹ́ negative 2. A yà number line wa. Ká pé negative 2 mi wà níbí báyìí. Tí mo dẹ̀ sì ní 3 mi níbí báyìí. Mo bó ti ń bá wọn. Màá máa ní open interval open point níbí báyìí. Close point níbí báyìí. Eléyìí ọmọ wà open. Torí pé 2 mi x mi ò gbọ́dọ̀ jẹ́ minus 2. Màmá wo gbà tó ẹ pé àwọn méjèèjì ọmọ jẹ́ positive. Nígbà pé positive mo ní tó ẹ pé less than màmá wo gbà tí wọ́n mọ̀ jẹ́ negative. Ó yá. Tí n bá mú nọ́mbà kan bí báyìí ká pé mo mú 4. Ṣé pé infinity lélẹ́yìí negative infinity. 4 minus 3 positive. 4 plus 2 positive. Positive divided by positive positive. Ajá sí pé positive lélẹ́yìí ó jẹ́. Ká pé n bá mú nọ́mbà ní táfà yìí náà ká pé mo mú 0. 0 minus 3 negative. 0 plus 2 positive. Negative divided by positive yóò mọ̀ jẹ́ negative. Ká pé n bá mú nọ́mbà kan bí báyìí ká pé n bá mú negative 3. Negative 3 negative 3 yóò mọ̀ jẹ́ negative. Negative 3 positive 2 negative. Kí negative divided by negative positive. Ajá sí pé answer yẹn wà region bí báyìí. Kò sí bí báyìí ó dẹ̀ ṣì wá bí báyìí. Bó lẹ́ ṣe máa kọ. Yóò mọ̀ jẹ́ kí ni o? Minus infinity to 2 union. Ó yá. Close interval lélẹ́yìí ọmọ jẹ́ o 3 infinity. Ẹ dákun so ti yọ ara wọn. Bó ní ká pé eléyìí nǹkan s minus 4 s plus 1 s minus 3 less than 0. Bó lẹ́ ṣe ṣe. Òun náà ni pé àkọ́kọ́ ṣe pé linear inequality ó máa sọ expression yìí di 0 náà ni pé kí numerator wa ọmọ jẹ́ 0. Ajá sí pé mo lè ní s equal to 4 tàbí s equal to minus 1. Ṣùgbọ́n denominator mi ò gbọ́dọ̀ jẹ́ 0. Ẹ̀yà ni pé x mi ò gbọ́dọ̀ jẹ́ negative 3. Ẹ̀yà máa tún àyà kí ni o? Àyà number line mi. Kí ni mo ní? Mo ní negative 3. Mo ní negative 1. Mo dẹ̀ sì ní 4. So ti yé bá infinity mi by negative infinity. Màá máa wá ibi tó yẹ pé kí ni o? Tí solution yóò fi mọ wà negative. Ẹgbẹ́ less than 0 náà ni pé yóò mọ wà negative. Ẹ̀yà. Tí máa mú point kan láàrin 4 sí 5. 4 sí infinity ká pé mo mú 5 gẹ́gẹ́ bí àpèjúwe.
5 minus 4, 1. 5 plus 1, 6. So here, I just believe I'm positive. 5 minus 3, positive. Positive divided by positive. I just give my money solution by. Oh yeah, Timatu Mula and Biba, you know, Kapamomu 0. 0 minus 4, negative. 0 plus 1, positive. 0 minus this, negative. Negative divided by negative, positive. So you want to no, ever be no 3 lawyer kill you jail. And we could go just 3 in Toba just 3 in your just 0, but could go just 3 lawyer key Eleo Jamo decided show minus 1, 3. Have you? Oh yeah. Agent to Shingban. So Kagbemba mo motimu Fabi. So motimu Fabi. Oh yeah. Agent mobile be 3.5. So I'm going to have 3.5 by Eleo negative. Positive, negative times negative, negative times positive, negative, positive, negative in the by yoje. Oh yeah, Kagbemba mu 0 be by 0 minus 4, negative. 0 plus 1, positive. 0 minus 3, negative. Negative divided by negative, positive. Oh yeah, Kagbemba mu be negative to me by negative. Negative, you must positive. So negative, positive divided by negative. You must negative. So you anti-monge minus 2, minus 2, minus 4, minus 6. Minus 2 plus 1, minus low, no, minus times minus plus. So 1 minus 2, minus 3, minus 5, plus divided by negative. You must find negative. I just baby by any solution me over. Bo mashima ko, you must get kini. Eh, the mobagbe. Say for you, say open interval, be open point in be closed in it. Toroko force, close the lay, but the lay you open. I just be a minus infinity, comma, negative 1. Abi, I'm a more less than ìgbà tó bá jẹ́ negative lámọ̀mú. Mo ti yé bá. Oh yeah. Union 3, 4. Mo ti yé bá. Then no yẹn mọ́ ibi báyìí ni solution wo ṣe kíni o. Solution wo kàn sí. Ìyẹn náà ni bá ṣe lè mọ̀ ṣe kíni o. Bá ṣe lè mọ̀ ṣe rational expression. Jẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa. Ó láwọn properties kan tá lè mọ̀ kí n fi káàdì rẹ̀ ńlẹ̀. Nínú àwọn property tá lè mọ̀ fún inequality wa, òun náà ni pé transitive property. Òun náà ni pé tó wáyé pé A, B àti C mi tó bá jẹ́ element real number tó wáyé pé wọ́n wà ní real line mi. So ti yé bá wọn. Tí A mi tó bá less than B tó dẹ̀ sí less than C ẹ mọ̀ dára yín láàmú. A no more less than C. Ilé là ń pè ní transitive property. So ti yé bá wọn. So òun náà ni pé tó wáyé pé ìyá ni pé tó wáyé pé A mi tó bá less than B tí B náà dẹ̀ ṣe kí ni o tó less than C ẹ mọ̀ dára yín láàmú. A less than C. So the bákan náà wẹ̀ tó bá wọ pé kí ni o A greater than B tí B náà dẹ̀ greater than C ẹ mọ̀ dára yín láàmú A greater than C ó dàbí kẹ́ sọ pé èmi jẹ́ bọ̀dá yín ẹ ti gẹ́tì ẹ báwọn èmi jẹ́ tàbí ẹ̀yin jẹ́ bọ̀dá ẹnìkan èmi jẹ́ bọ̀dá yín ajá sí pé màá jẹ́ bọ̀dá fẹ́ni tẹ́yin jẹ́ bọ̀dá fún. So ti yé báwọn màá máa jẹ́ bọ̀dá fún ẹni tẹ́yin jẹ́ bọ̀dá fún. So nínú àwọn reversal property náà ni pé tó bá yẹ pé kí ni o tí A mi bá ju B lọ ajá sí pé B mi náà mọ̀ ṣe kí ni o yóò mọ̀ kéré sí A. So ti yé bákan náà wẹ̀ tí A mi tó bá kéré sí B then A yóò mọ̀ ju B lọ tí n bá ju yín lọ ajá sí pé àbúrò mi lẹ jẹ́ tẹ́ bá jẹ́ àbúrò mi kí lèmi jẹ́ fún yín ẹ̀gbọ́n lẹ́yìn ṣe kí ni o ẹ̀gbọ́n lẹ́yìn jẹ́ o. So ti yé bá ẹ̀gbọ́n lẹ́yìn jẹ́ o. So ti yé ó yá òun náà ń pè ní kí ni a ní àwọn òfin a máa ń pè ní law of trichotomy. Nǹkan ẹ pé ìkan náà mẹ́tẹ̀ẹ̀ta yìí ọmọ true inú kọ́ yẹ pé A yóò mọ kéré sí B tàbí kọ́ yẹ pé kí ni o A ó mọ ṣe déédéé pẹ̀lú B tàbí kí A kọ́ mọ ju B lọ kò lè jù báyìí lọ. Ẹ rí i pé nínú tatúnkọ́ náà ni pé kí ni addition ẹ mọ́ dára yín láàmú tẹ́ ẹ bá há D tẹ́ ẹ bá ní inequality bá A less than B tí n bá há D nọ́mbà kan náà sí ẹ̀gbẹ́ méjèèjì sign wọn ò ní change
gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tí bá subtract a minus c sign wọn náà ní ṣe kí ni o sign wọn náà ní change bẹ́ẹ̀ kápá bá ní multiplication tàbí division so ti yé tí n bá ti ń divide pẹ̀lú positive ká pé c mi tó bá jẹ́ pé positive number ni ajá sí pé tí n bá multiply pẹ̀lú c ac ìtumọ̀ ẹ̀ náà ni pé yóò mọ less than bc sign yẹn ò ní change bẹ́ẹ̀ tí c mi bá jẹ́ negative ńkọ́ ac yóò mọ greater than bc gẹ́gẹ́ bí àlàyé tí mo ṣe pé tẹ́ ẹ bá multiply tàbẹ́ ń divide pẹ̀lú kíni o pẹ̀lú negative number ẹ mọ̀ ṣe kíni o sign wọn mọ̀ change nínú àwọn òfin òun náà ni pé òfin square root so ti yé bá so òun náà ni pé òfin square root tí bá ní a mi tí èmi tó bá wà less or equal to b ajá sí pé tí bá square àwọn òun náà ni o less or equal to square root of b òun náà ni ó mọ̀ jẹ́ so ti wá so wọ́n á gbọ́dọ̀ mọ̀ a mi àti b mi gbọ́dọ̀ sí kí ni ó gbọ́dọ̀ jẹ́ real number tọ́lá ti mọ̀ pé tí àti b ó bá jẹ́ real number kí la máa ní a máa ní complex number ní ẹ̀ so ìjẹ́tìlẹ̀ yẹn bá yé wa pẹ̀lú ògo Ọlọ́run bá a máa dúró síbí báyìí ní alẹ́ tòní so lónìí a ti ṣàlàyé inequality a ṣàlàyé àjọṣe eléyìí tó wà láàrin inequality àti equality aláwọn inequality sign wa a lè ní less or equal to greater than less than greater or equal to less or equal to so àti àwọn tó jọmọ́ báyẹn náà mo dẹ̀ sọ fún wa bá ṣe lè solve linear inequality bá ṣe lè solve inequality bá dẹ̀ ṣe lè ya graph wọn pẹ̀lú ògo Ọlọ́run bá a mọ̀ tẹ̀síwájú ní àárọ̀ ọ̀la ẹ ṣé púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa lẹ́nu ó dàárọ̀.